hello. Hello. Pa rédíò yẹn mọ́. Mo ti kúrò bẹ́ẹ̀ sà. Ṣé single mother ni yín Ẹ mà? kọ́lẹ̀ sà. Bẹ́ẹ̀ni single mother ni. À ń gbọ́ yín mà. Mo fẹ́ kẹgbà mí nímọ̀ràn kan ni sà. Ẹni ṣẹ́jú kan mà. Bẹ́ẹ̀ni sà, mo ní ọmọ méjì, ọkùnrin kan àtobìnrin kan. Tó ọkọ mi dẹ̀ ti fi wá sílẹ̀ láti di going to 5 ó ti pé 5 years báyìí. Ìdá divorce ó kọ̀ kúrò nílé, ó lọ ṣe wedding pẹ̀lẹ́ lómi. Mo ti gbọ́rọ̀ yẹn wá sí program yẹn rí, bọ̀ àráyè fi yanjú ọ̀rọ̀ yẹn. Ó dẹ̀ lọ ṣe wedding pẹ̀lẹ́ lómi. Ó dẹ̀ fi mi àtàwọn ọmọ sílé láti gbà yẹn. Kò bójú wẹ̀yìn. Second born mi ṣe pé èyí ẹni gbà yẹn ló fi lọ. So kò dẹ̀ bójú wẹ̀yìn láti gbà yẹn rárá. Àwọn fámìlì bàbá ẹ̀dẹ̀ wà níbàdàn, fámìlì ọkọ mi wà níbàdàn. Mo lọ, mo gbọ́rọ̀ yẹn lọ sí human rights. Wọ́n pè kò wá, bàbá ẹ̀ ló yọjú. Bọ̀ ìgbà tó béèrè lọ́wọ́ bàbá ẹ̀ ní kò sí nǹkan táwọn fẹ́ ṣe sí pé torí kì í ṣe ọmọ àwọn ni mo fẹ́. So èmi mo ṣáà ń take care àwọn ọmọ yẹn láti gbà yẹn about their school everything. Èmi mò ń ṣètọ́jú wọn pẹ̀lú àwọn parents mi. So àwọn kan sọ fún mi pé tó bá yá o máa wá béèrè ọmọ pé òkú lòkun rè bàbá ọmọ ló lọmọ. Èmi wá fún wọn létí pé ọmọ tí ò tọ́jú tí ò wẹ̀yìn wò tí ì ṣe pé ó kú or something, so pé kò lè wá sọ́dọ̀ mi láti sọ pé òun ní ọmọ lọ́dọ̀ mi. So mo ní mo ṣe pè pé mo máa ń gbọ́ program yẹn dáadáa, so ló jẹ́ kí n pè advice mi lórí ẹ̀. Ẹ ṣe kí ni èjì ọmọ méjèèjì yẹn ń sìn? First born mi máa pé 7 years ní next month. Second born mi ti pé 5 years. Ó ti pé 5 years. Kí ni èjì tí yín sìn? Èmi máa pé 35. Ọkùnrin yẹn fi yín sílẹ̀ ń sìn tó how many years ń sìn tó ti bá tiẹ̀ lọ tó lọ fẹ́ lòmíì? Ó ti pé 5 years ń sìn tó ti lọ. Ibi tí wọ́n ń gbé tẹjọ́ ń gbé gbà yẹn síbẹ̀ náà lẹ́wà bẹ́ẹ̀ change environment. Mo wà lọ́dọ̀ àwọn parents mi báyìí. Lẹ́wà báyìí. Báwo ni ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mà? Bẹ́ẹ̀ mo struggle láti gbé mo bẹ̀rẹ̀ business. So mo try. Ọlọ́run asọ̀dẹ̀ ní ńlá. Ṣé máa gbóòtọ̀ ọ̀rọ̀ kan? Àwọn àgbà máa ń pòwe kan. Wọ́n ní o tí ì pa kinní kan ṣé o tí ì po odò ìyànà máa ń pè oníkinní kan wàá tà fún àbí ìbéèrè yín sì ni pé ṣé tó bá yá sìn ọkùnrin á wá béèrè àwọn ọmọ yẹn lọ́wọ́ mi àbí tẹ̀lé ń ṣe wàhálà báyìí lórí àwọn ọmọ yẹn àbí bẹ́ẹ̀ kọ́? Tèmi ò sọ lélẹ̀ o lè wá béèrè ó dẹ̀ lè mọ̀ wá béèrè lọ́wọ́ yín kò fọ́nì ó lè wá béèrè ó dẹ̀ lè mọ̀ wá béèrè lọ́wọ́ yín ìdá àti máa fún yín nìyẹn jẹ́ kó jẹ yín lógún sìn báyìí ṣé ẹ gbọ́ mà ó ní pé wọ Ọlọ́run ẹ mọ̀ fi ọ̀rọ̀ àwọn ọmọ yẹn sínú àdúrà ẹ̀yin náà wàá wá iṣẹ́ kúṣẹ́ láti tọ́jú àwọn ọmọ yẹn kán lè bá fún yín ní ọ̀rọ̀ sọ ní tó jẹ yín lógún sìn nìyẹn o pé lọ́jọ́ iwájú yóò wá béèrè àwọn ọmọ ẹ̀ ó lè wá béèrè ó dẹ̀ lè mọ̀ wá béèrè tí Jésù fi máa dé ṣé ó ti yẹ yín mà ẹ̀yin kẹ́ ẹ mú ṣòkòtò yín kẹ́ ẹ san kó lè tó bá tiẹ̀ wá béèrè lọ́jọ́ iwájú kàn ọmọ tèmi ti yàn kàn ti yanjú kàn ọmọ mi ti fún mi lọ́rọ̀ sọ kàn ti kọ́lé fún mi kàn ti ra mọ́tò fún mi ṣé mò ń sọ̀rọ̀ arábìnrin? èyí ẹ kó jẹ yín lógún sìn ín nìyẹn ẹ̀yin tó bá wá padà dé yóò wá béèrè ọmọ kan lọ́wọ́ mi ọmọ tí ò ṣe wàhálà lórí ẹ̀ ó lè mọ̀ wá béèrè máa o ẹ má fọkàn sí yẹn o wàá rìn sí jẹ́ nìyẹn mà Ọlọ́run ní fi yín sílẹ̀ mà ẹ máa jèrè àwọn ọmọ yẹn o ẹ kò kalẹ̀. Àmín Jésù. Yes sir.